káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ̀ntà. Ètò tèmi ẹ jẹ́ ká fi ṣe ìgbélárugẹ ìlú ìṣẹ̀ǹbáyé kan ní ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ wípé ẹ lè dárúkọ ìlú kan sí bíi méjì mẹ́ta nípínlẹ̀ Èkìtì kí ìlú yìí ó má wá sí yín lọ́kàn bẹ́ẹ̀ kàn tí ẹ tí ì débẹ̀ rí ẹ ti máa gbọ́ dáadáa nípa ìlú yìí. A ṣe àgbéyẹ̀wò ìtàn tó tàn ìlú yìí, ìtàn tó tẹ̀ wọ́n àti àwọn àṣà àti ìṣe tó rọ̀ mọ́ ìlú yìí. Kí lórúkọ ìlú tí mò ń sọ? Ìlú Ìgèdè Èkìtì. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí lórí àti àgbáyé Olúọmọ Live TV. Ẹ máa subscribe kẹ́dẹ̀ máa rántí máa tọ notification button sílẹ̀ kẹ́ lè máa ráǹfààní láti rí àwọn ètò tá à ń gbé jáde lórí ìkànnì yìí. Ẹ jẹ́ kí a jọ dé ọ̀dọ̀ kábíyèsí bàbá wa Onígèdè ti ìlú Ìgèdè Èkìtì láti gbọ́ ìtàn tó tẹ ìlú yìí tó sì tún tan ìlú yìí àti àwọn àṣà àti ìṣe tó ní ṣe pẹ̀lú Ìgèdè Èkìtì. Ìgèdè lulẹ̀ rẹ̀, Ìgèdè Ìgèdè, Ìgèdè lulẹ̀ rẹ̀, Ìgèdè Èkìtì lè wá sí ọmọ àwòye. Èmi ọba James Lucy Aládésùúrù kejì Onígèdè ti ìlú Ìgèdè. Mo kí gbogbo àwọn ènìyàn àgbáyé tán wo àwòrán yìí. Ọlọ́run bàbá tó lohun gbogbo tó sì dá ayé àti ọ̀run á wà pẹ̀lú gbogbo wa o. Àmín àṣẹ Èdùmàrè. Ògo Ọlọ́run á máa bá a gbé o. Àmín àṣẹ Èdùmàrè. Kẹ́ máa fetí sílẹ̀ kẹ́ máa gbọ́ wọn bá ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Kábíyèsí wọ́n ní pé ẹ̀yin àgbà ló ní ìtàn torí pé tọmọdé bá kọyín alẹ́ àgbà fìtàn balẹ̀ tó tóbi ṣe lóye kábíyèsí. Ṣùgbọ́n ẹ̀yin àgbà tẹ́ ẹ nìtàn àrọ́bá lẹ máa ń fún àwa ọmọdé. Ìdí rẹ̀ téyìn ẹ̀yin àgbà fi sọ pé àrọ́bá ni bàbá ìtàn. Okùn yín gùngùngùn kó má níbi tí ó ti fà wá. Kábíyèsí ibo ni ìlú Ìgèdè ti ṣàn wá? Ta ló tẹ̀lú Ìgèdè dó? Ìlú Ìgèdè ó jẹ mọ́ ẹni tó ti Ifẹ̀ wá. Ifẹ̀ ló ti wá pẹ̀lú ìyàwó ẹ̀ tí wọ́n wá sí Ìgèdè níbí. Orúkọ ẹ̀ ní Àkẹ́. Nígbà tó ń bọ̀ ó kù díẹ̀ kó dé Ìgèdè. Apá ọ̀nà ara ló gbà. Ìyẹn Arábọ̀nkọ́. Ọ̀nà ibẹ̀ ló gbà. Omi kan tán kan tó wọ ìgboro Ìgèdè. Ibi omi yẹn ló ti kọ́ dúró tó ṣe fá. Tí ifá rẹ̀ sọ fún pé kó tẹ̀síwájú sí i. Pé ibẹ̀ yẹn ò kì í tí ì ṣe ààyè rẹ̀ ni. ààyè rẹ̀. Ó kúrò ńbẹ̀. Ìgbà tó fi máa kúrò níbí ìwọ̀n báyìí tó dé ẹ̀gbẹ́ òkè tó wà nítòsí Ìyìn tó sì wà nítòsí Ìgèdè. Ibi òkè yẹn ló ti dúró tí ifá ti sọ fún pé kó lọ síbi òkè yẹn. Òkè yẹn la máa ń pè ní Òkè Èṣù. Òkè Èṣù. Ibẹ̀ ló yà sí tó ibẹ̀ sì tẹ́ lọ́rùn tó ń gbé bẹ̀. Ibẹ̀ ló ń gbé tó bímọ. Ó bímọ 16. 16 ó jẹ́ 16 children. Ṣọkùnrin ni gbogbo wọn àbí àtọkùnrin àtobìnrin? Àtọkùnrin àtobìnrin ni. Nínú wọn ni Ọ̀ṣun wà. Ọ̀ṣun. Nínú àwọn ọmọ bàbá tó tẹ Ìgèdè dó. Àkẹ́. Àkẹ́. Ọ̀ṣun wà nínú àwọn ọmọ rẹ̀. Ọ̀ṣun wà ń bẹ̀. Elémi wà ń bẹ̀. Elémi. Ọ̀gbẹ̀sẹ̀ wà ń bẹ̀. Ọ̀gbẹ̀sẹ̀. Kì í ṣe gbogbo ẹ̀ la mọ̀ tán. Nínú àwọn 16 yẹn. Nínú àwọn 16. Àmọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ lápapọ̀ jẹ́ 16. Ó jẹ́ 16. So nígbà tí àwọn ọmọ wọ̀nyẹn dàgbà bàbá náà dàgbà. Bàbá kọjá lọ. Nígbà tó kọjá wọ́n ṣùkú ẹ̀. Nígbà tó di pé wọ́n fẹ́ máa yan ẹni tí á dúró sípò ẹ̀ tó máa rọ́pò wọn. Ìjà bẹ́ sílẹ̀ láàrin wọn. Torí pé àwọn ọmọ ti pọ̀. Ìjà yẹn kì í ṣe pé wọ́n yọ ọ̀bẹ síra. Kì í ṣe pé wọ́n jùkò lura wọn. Ṣùgbọ́n eléyìí tí ó ṣẹlẹ̀ ni pé ọ̀fọ̀ náà ń fọ̀ síra wọn. Nígbà tó ti ṣẹlẹ̀ láti sọ́dọ̀fọ̀ òun ni à ń pè ní Ògèdè. Ògèdè là ń pè. So wọ́n pa ọ̀fọ̀ tó tóbi síra wọn kò sẹ́ni tó kú.
nínú gbogbo wọ́n fi gbólóhùn nínú èdè agbára Yorùbá. so ńgbà tí ò sẹ́ni tó kú wọ́n gbárò kálukú àyí padà ẹni tó domi ẹni tó digidigi ẹni tó wọlẹ̀ bẹ́ẹ̀ yẹn ni gbogbo wọn ṣe. nínú àwọn mẹ́rìndínlógún yẹn àbúrò tó kẹ́yìn kò sí ń bẹ̀ òun ṣọdẹ lọ nígbà yẹn. àwọn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ń ja ìjà yẹn tí wọ́n pọ̀fọ̀ síra wọn. tí oníkálukú fi wọlé ilé tó di nǹkan ilé tó di nǹkan àmọ́ ó sì kú ìkan tó ṣọdẹ lọ́ngbà náà tí ó sí lára wọn. kò sí lára wọn. ọ̀kan yẹn lọ́mọdé òun ló kéré jù pátápátá. orúkọ ẹ̀ ní Okúnṣùsì ní ẹni tó kéré jù pátá ọkùnrin ni. Okúnṣùsì. so òun ló kù. Ọ̀ṣun ó kúrò níbẹ̀. Elémi ó kúrò níbẹ̀. Ọ̀gbẹ̀sẹ̀ ó kúrò níbẹ̀. àbí Ọ̀gbẹ̀sẹ̀ yẹn ni ìlú tí wọ́n ń pè lọ́gbẹ̀sẹ̀ nípínlẹ̀ Ondo. Ibi lọ Ọ̀gbẹ̀sẹ̀ ti lọ. Ibi ló ti lọ. tó fi lọ tẹ̀dó síbẹ̀ yẹn báyìí tí òfin orílẹ̀-èdè Nàìjíríà pín mọ́ ìpínlẹ̀ Ondo. Wọ́n domi. wọ́n pè ní omi Ọ̀gbẹ̀sẹ̀ báyìí. Elémi títí a bá dé gbòòrò Adó àlélémi ọ̀pọ̀lọpọ̀ kíní náà ti ṣe fún takún tá wọ lọ ló gbòòrò ọ̀pọ̀lọpọ̀ bíríìjì ládò yẹn. Ọ̀ṣun ó kúrò ń bí ó lọ sí ó gba ọ̀nà Ará lọ. ọ̀nà méjì ló ti yọ ká tó dé Àràmọ̀kọ. ilé tó wá ti ìgboro Àràmọ̀kọ yẹn òun ló lọ sí Ìjerò. òun ló gba ti Ìjerò lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ tó wá lọ fẹjú lọ́ṣun lẹ́nu tó jẹ́ pé wọ́n ń ṣe bí ọdún wọ́n ṣe bí ọdún. Òṣogbo. ìlú Ìgèdè ló ti ṣàn lọ sọ́hún. kì í ṣe Òṣogbo yẹn ló dé dúró. ó lọ títí tí kò fi jọ́ìn Òkun lẹ́kọ̀ọ́. so ohun tó da omi yẹn ó tún padà dọ̀ nìyẹn. ó wá ṣe ìyàwó ọba kan pàtàkì nílẹ̀ Yorùbá. ìlú tó tóbi. ìlú wo nìyẹn kábíyèsí? ìyẹn ni Ọ̀yọ́. Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ Aláàfin. Ọ̀yọ́ Aláàfin. Òjò pàṣẹkẹrẹ mọ́lẹ̀ ọmọ Àtìbà. òun ló wá ṣe ìyàwó Ṣàngó. ìyẹn Ọ̀ṣun. Ọ̀ṣun ló ṣe ìyàwó ẹ̀. ọjọ́ kan ló ra ìyàwó ẹ̀. so ibi tó ti kúrò níbí téèyàn bá débẹ̀ á rí bó omi yẹn bó ṣe ṣàn gbàtà Abẹ́òkúta tó wà ń bẹ̀. bí àga yìí bó ti tó yìí bẹ́ẹ̀ ni ṣíà rẹ̀ rí níbẹ̀. òkúta yẹn kò sẹ́ni tó lè gbé kò lè ṣe é gbé. òun ló jẹ́ ìjókòó. òun ni ìjókòó ẹ̀. ìjókòó Ọ̀ṣun nílùú Ìgèdè. Elémi lọ ní tẹ̀rẹ̀. Ọ̀gbẹ̀sẹ̀ ibi òkè tí mo ń wí yẹn ìsàlẹ̀ ẹ̀ ló sọ̀kalẹ̀ sí ibi tó ti ṣàn lọ. ó lọ sí ó gbà ti apá kan Ìlàwẹ̀. ó tún já Adó níbì kan tán ń lọ bẹ́ẹ̀ yẹn. Adé Ìsẹ̀ bẹ́ẹ̀ yẹn ló ṣe lọ títí tó fi lọ pátápátá. kábíyèsí àbúrò wọn tó jẹ́ àbúrò kékeré pátápátá yẹn wá ń kọ́. àbúrò kékeré yẹn ńgbà tó dé tí ò rí àwọn ọmọ rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún mọ́. tán ti lọ. àwọn èèyàn ṣe ìdárò rẹ̀ wọ́n ṣe ìdárò rẹ̀ gan-an. ṣùgbọ́n bóyá wá sọ pé òun nílẹ̀ ẹni tí yóò dípò bàbá wọn. àwọn èèyàn fi jọba. kì í ṣe pé ọkàn déédéé sọ pé Ìgèdè orúkọ yẹn àwọn èèyàn tó rí wọn nígbà tán pé Ògèdè àwọn ló sì ń júwe pé àwọn ọmọ báyìí tí wọ́n wà níbi báyìí tí wọ́n ń pè Ògèdè nígbà báyìí òun náà fi júwe ìlú náà nígbà náà. ìlú náà fi júwe gẹ́gẹ́ bí ìlú.
nínú ìgbà yẹn wọn ò tí ì sọ̀kalẹ̀ ní orí òkè ibi tí wọ́n gbé o wọ́n ti wà wọ́n sì wà lórí òkè. wọ́n ti wà ń bẹ̀ ṣùgbọ́n bóyá táìmù yẹn la mẹ́ni gan kó sọ̀kalẹ̀ á sísàlẹ̀ mi. sísàlẹ̀ ń bí kó sì dúró bí ọba táwọn èèyàn sì wárí fún. táwọn wárí fún. so bí Ìgèdè ṣe délẹ̀ nìyẹn o. láti ìgbà náà kábíyèsí ìdílé mélòó gan ló ń jọba nílùú Ìgèdè báyìí. ìdílé tó ń jọba nílùú Ìgèdè ìdílé tàárọ̀ kùtùkùtù yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti joyè tí èèyàn bíi tí bàbá jẹ́ ogún tán bá ka bàbá yẹn mọ́. ojógún. ó àjogún ṣùgbọ́n tó bá ṣe pé ta ni ó kọ́ jẹ Onígèdè a ṣe bíi mọ́kàndínlógún. 19. bàbá yẹn láṣẹ ogún tán bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀. torí pé kò tí ì jẹ́ Ìgèdè nígbà tí bàbá yẹn wà títí tó fi kú kò tí ì sẹ́ni tó pe Ìgèdè ṣùgbọ́n ìjà ọjọ́ yẹn tán fi pe Ògèdè ló di orúkọ Ìgèdè lónìí. ojúmọ́ ìní tá a wà yìí ìdílé 19 náà ní ìjọba nílùú Ìgèdè. kì í ṣe gbogbo 19 yẹn ṣùgbọ́n ọ̀kan ni wọ́n jẹ́ yẹn láì kan ni wọ́n jẹ́. láì kan ni. ṣùgbọ́n ẹnìkan wá dé sí lẹ́yìn bàbá yẹn. lẹ́yìn bàbá ẹni tó jẹ gbẹ̀yìn ṣùgbọ́n ẹni tó jẹ gbẹ̀yìn yẹn kò fi jẹ́ ogún òun ni ọmọ Ìwí Adó. ọmọ Ìwí Adó. so àwọn náà wà lára àwọn láì tí wọ́n ń jọba ní ọmọ Ìwí Adó. ọmọ Ìwí Adó ló ṣe ọkọ kábàáka bàbá yẹn mọ́ àwọn tó ti jẹ òun la ṣe mọ́kànlélógún ṣùgbọ́n tó bá ṣe kìkì àwọn tó ń dórúkọ Onígèdè ni a ṣe ogún. kábíyèsí ọba ẹlẹ́ẹ̀kẹ́lò lẹ́yìn gan jẹ́ báyìí. máa tó bíi 27. 27. ọba lórí àpèrè nílùú Ìgèdè látìgbà tí Ìgèdè ti ń jẹ́ Ìgèdè. bẹ́ẹ̀ni. kábíyèsí inú ìdílé wo lẹ ti wá. nínú ìdílé Òkìrìbìtì Adéyíbáká ọmọ Èwí tí ìyá ẹ̀ sì jọmọ Alára. kábíyèsí gbogbo ìlú ló ní ìlànà tí wọ́n fi ń jọba. àwọn kan wà tó yẹ pé Ifá náà fi ń yanba. àwọn kan wà tó yẹ pé àwọn afọbajẹ ni wọ́n máa ń pé bí kótó láti fa ọmọ oyè sórí àpèrè. àwọn ìlú kan sì wà tó jẹ́ pé ìjọba ni ó àpọ́ǹtì ọba tiwọn. ìlànà wo lẹ fi ń jọba nílùú Ìgèdè kábíyèsí. à ń fi tìfá ṣe. tèmi Ifá náà fi ṣe tèmi. àwọn márùn-ún ni àwọn ará ilé mi kó sílẹ̀ tán fi fa wúwàdí rẹ̀ kò sí mi bẹ́ẹ̀ o ṣùgbọ́n máa ṣe sọ fún mi. ẹ fúnra yín dùn gan nígbà náà yìí pé àgbowó. a rí nínú àwọn bọ́dà mi tán wá sọ́dọ̀ mi tán sọ fún mi nígbà tí mo wálé. kábíyèsí kí ló dé tó fi jẹ́ pé láyé òde òní owó ló kù tí àwọn ọmọ oyè máa ń rù kiri connection òṣèlú náà máa ń so mọ́ èyí tó fi jẹ́ wípé wọ́n ń fìlànà ìṣẹ̀ṣe ń jọba mọ́ àfi owó àti òṣèlú náà fi wá máa ń yan ọmọ oyè sórí àpèrè ọba. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kábíyèsí. mo dúró lórí bí ilé bá ti ṣe tiẹ̀. ilé mìíràn irú nǹkan kan gbogbo á mú kí wọ́n máa wọ̀nà kọ̀nà tán bá débi Ifá tí ò bá ti mú ẹni tó rò pé òun ló ń láti jẹ́ ó lè sá tẹ̀lé àwọn olóṣèlú kó dúró tì wọ́n kó wólà fún wọn ni tàbí á kàn bá wọn rìn ká ni àwọn lè sọ pé kó má wọ́rì pé á joyè. èmi ka irú agbo ilé bẹ́ẹ̀ yẹn sí aláìlérù. agboolé aláìlérù. tí ò ní èèmọ̀ tó dáa. kábíyèsí ó ti tọ́dún kèlò tí àwọn alálẹ̀ ti fi yín sórí àpèrè àwọn baba ńlá yín báyìí. 1959 ni mo joyè June 26 1959. 66 years. kábíyèsí
66 years síbi tá a wà yìí a jẹ́ pé ìlú Ìgèdè ò tí ì lè fẹ̀jú tó báyìí rárá bó o lẹ ṣe láàrin 66 years tí ìlú Ìgèdè fi gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ báyìí. Ọlọ́run ló ń ṣe kì í ṣe iṣẹ́ ènìyàn ó dìpẹ́ǹdì irú ẹni tí ìlú bá yàn tó bá jẹ́ tí Ọlọ́run ni ohun tán ó máa rí a máa yà wọ́n lẹ́nu kì í ṣe agbára mi kì í ṣe pé mo gbọ́n púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣiṣẹ́. Kábíyèsí láti gbàtẹ́ ti dórí ipò yìí a jẹ́ wípé ìpínlẹ̀ Èkìtì ṣì wà papọ̀ pẹ̀lú ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Oǹdó ṣì wà lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti tó tó di pé wọ́n yọ ìpínlẹ̀ Èkìtì kó lára ìpínlẹ̀ Oǹdó àwọn gómìnà wo lẹ ti lò àtàwọn ààrẹ. mo lè ti gbàgbé orúkọ àwọn mìíràn ẹni tí ó jẹ́ olórí ilẹ̀ Yorùbá nígbà yẹn ẹ̀rá Ìjẹ̀bú ni Awólọ́wọ̀. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ajẹ́pẹ́ ayé ìgbà yẹn náà ni ayé àwọn Akíntọ́lá àwọn Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì. nínú ẹni tó ṣe ìjọba àti tèkìtì níbí o àti tìgbà tá a wà ní Oǹdó o àti tìgbà tá a wà ní Ọ̀yọ́. Ọ̀ni mo yóò wí ọ́ fẹ́ràn mi jù òun ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ṣé ẹ̀yin àti ẹ mọ́ra ẹ sì jọjọ máa ń sọ̀rọ̀ náà ló ń wá bí tó ń rí mi. ó máa ń wá sáàsì nígbà tó. ó ń wá ibi iwájú ibi la dúró sí. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ibẹ̀ la dúró sí kí gbogbo èèyàn kan á ti pàdé ẹ̀ tá a sì sọ̀rọ̀ kọ́ bá ní sọ tá a kí mi tá a sọ̀rọ̀ sí mi tá a lọ. Èmi náà sì bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n máa ń lọ tẹ́lẹ̀ tó máa ń lọ papọ̀. torí ìgbà yẹn ọ̀rọ̀ òṣèlú ti le bẹ́ẹ̀ ló gbẹ mo rí mọ̀ pé ó le mo fà sẹ́yìn torí mo jọ ọmọ kékeré nígbà yẹn mò ń bá kiri ni màá wọ ewu oyè mi màá mú akúnsọ́rùn. Egungun ṣì wà dáadáa ń gbà náà. ẹ sì nǹkan ni mí lọ́ra nígbà yẹn. Kí làwọn àṣà àti ìṣe ìlú Ìgèdè kí ni àwọn orò tàbí ọdún tó máa ń pa gbogbo ìlú Ìgèdè papọ̀ tó jẹ́ pé kò ṣeé má ṣe ni bóyá lọ́dọọdún. Ọdún tó wà ọdún kan tí Ìgèdè lọ sógun tó jagun. tó sì ṣẹ́gun. tó kẹ́rùkẹ́rù wálé. wọ́n lè má kẹ́rù kò ṣẹ́gun ṣá torí kì í ṣe gbogbo ogun èèyàn máa ń kẹ́rù wálé. ìtàn tán sọ fún wa ni pé wọ́n lọ wọ́n sì ṣẹ́gun. kan tó lọ wọ́n ti prepare dáadáa. wọ́n ti yan olórí mẹ́ta. tó máa ṣíwájú ogun. èkíní ni Àbálẹ́jọ̀ká òun lórí ogun kínní. nílùú Ìgèdè. òun ló ń ṣáájú ìran mẹ́tẹ̀ẹ̀ta. èyí kò tẹ̀lé ní ti Ìrọ̀nà níbí Ọ̀ẹ́sàngán kò tí ì pẹ́ lọ Ọ̀ẹ́sàngán mìíràn ṣẹ̀ṣẹ̀ jẹ́ báyìí. Ọ̀ẹ́sàngán ni ẹni tí ó tún ṣe kejì rẹ̀. ẹni tó ṣe ìkẹta ni Àbárùkù láti àdúgbò Ìlàmọ̀yẹ̀. àdúgbò mẹ́ta yẹn ló sì wà nígbà yẹn. tó jẹ́ bí òpó mẹ́ta tó di. wọ́n ṣe fá wọ́n sọ pé orun kan á gbé lọ. gẹ́gẹ́ bí atọ́nà. wọ́n ní kàn wá igi àtòrìn kí wọ́n dọ́nà sí lára. kí wọ́n pa adìyẹ kí wọ́n fi ìyẹ́ ẹ̀ sí lára kí wọ́n fi kíní ọ̀pẹ ìmọ̀ ríò kí wọ́n fi sí àtó ọ̀nà bíi mẹ́ta kí wọ́n ti fi ìmọ̀ ríò yẹ kí wọ́n sán mọ́. ẹni àwọn tá a lọ sógun yẹn àwọn náà máa mú ìmọ̀ ríò sọ́rùn. àwọn náà lọ sógun yẹn tí wọ́n sì ṣẹ́gun. ọdún ẹ̀ la wá ń ṣe lọ́dọọdún. kí náà porúkọ ọdún yẹn. ọdún yẹn ni Ìrómọ̀. ọdún Ìrómọ̀. gbogbo ọmọdé àtàgbàlagbà náà mímọ̀ sọ́rùn. ní àkókò ọdún yẹn. lákòókò ọdún igi tí wọ́n gbé lọ yẹn kàn mú yẹn sí tí wọ́n gbé lọ lọ́dọọdún ni àwọn mẹ́ta yẹn máa ń ṣe kàn gbé yún Ìrómọ̀ yẹn. ṣùgbọ́n
tó dàbí tàtijọ́. àtijọ́ mọ́. Èmi náà ṣeun tèmi líbe máa gbé sóde kàn bá ti gbé tiẹ̀ ń bọ̀ torí à ń jó yí kété òlúká à ń gbé kan ibi tí ọ̀dọ̀ tí ẹ̀yin bá gbé ti yín sí. tí à ń gbé kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà wíwọ̀n kan ìyẹn ní ni pé wí ọwọ́ ti kanwọ́ nìyẹn. náà wíwọ̀n kan ní wí kàn á tó kọrin á lọ olórí kan ń kọ o. kábíyèsí kí ni àwọn òòṣà tí ó wà nílùú Ìgèdè láyé àtijọ́ yẹn olúlégúlé ní òrìṣà tilẹ̀ tí wọ́n ń tọ́pọ̀ lé lórí. tí wọ́n ń ṣe. yàtọ̀ sí àwọn òòṣà tó jẹ́ ti agboolé kọ̀ọ̀kan èwo ni òòṣà tó pa gbogbo ìlú papọ̀. èyí kan pa ìlú papọ̀ òun ni ọdún Rómọ̀ yẹn ó pa kété ìlú pọ̀ papọ̀. tó ṣe pé ọjọ́ yẹn láyé àtijọ́ bíi pé Ọlọ́run sọ̀kalẹ̀ ní rí láyé àtijọ́. ni mo ń dàbí ọjọ́ kérésì. ọkàn fẹ́ẹ̀ lágbára ju ti kérésì láyé àtijọ́. àwọn obìnrin ìmọ̀ náà fi ṣe búùrù kàn mú dání torí obìnrin kì í wọ ti ìmọ̀ yẹn ṣùgbọ́n ọkùnrin máa fi sọ́rùn ọmọdé á mú sọ́rùn àwọn obìnrin àásán mórí bẹ́ẹ̀ yẹn náà dákun akọrin àájóyíde aládùúgbò dàdúgbò àájóyíde èyí kan bá ti débé àmọ́ kìíní lọ sọlẹ̀ lẹ́rẹ̀ mẹ́ta kan tó máa lọ onúkan àwí aṣògùn líbe àwọn àgbẹ̀dẹ àti àwọn mìíràn tán bí lílé ibi kan ti ṣògùn àṣẹ àti oríṣiríṣi mìíràn gbogbo tó jẹ́ pé kálukú ṣe láàyè ara wọn. ṣé ẹ̀yin tẹ́ jẹ́ gẹ́gẹ́ bíi kábíyèsí ọba ṣé ẹ sì lòdì sí gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ṣe yẹn. ẹ̀kẹ́kẹ́ sí lílòdì lébẹ̀ ẹnikẹ́ni lè ṣọdún kó bá wù kálukú láàṣẹ tẹ́lẹ̀. kábíyèsí kí làwọn ìwọ̀ tó rọ̀ mọ́ ìlú Ìgèdè tí onílé ò gbọdọ̀ ṣe tálejò náà ò gbọdọ̀ ṣe. àwọn ìwọ̀ tó rọ̀ mọ́ ìkíní nínú rẹ̀ òun ni ìrèké. ìrèké tí wọ́n máa ń kán jẹun. ìyẹn ìgbà tí mo joyè ni mo sọ pé ká mú kó lọ́nà kà á ṣàdúrà rẹ̀ pé kàn má kó wá mọ́. ìyẹn jẹ́ bẹ́ẹ̀. ṣé wọ́n ń gbìn ìrèké ní ìlú ìbáyìí. wọ́n ń gbìn báyìí. wọn ò dẹ̀ tún lè kó wá náà. àti bí kàn má wọn kó wá mọ́. ara ló máa ń kó ìrèké wá wọn kó wá dáadáa láyé àtijọ́. kí ni ìdí tí wọ́n fi ń jẹ́ ìrèké tàbí gbìn ìrèké nílùú Ìgèdè. ohun kankan ṣẹlẹ̀ láàrin ẹni tó jẹ́ lídà nígbà kan láyé lọ́hún. ó fẹ́ pé ṣe ọ̀rọ̀ ìrèké òun la fi mú kúrò. nígbà kéèyàn fi ẹ̀gúnlẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìrèké. kí làwọn ìwọ̀ míì tó tún rọ̀ mọ́ ìlú Ìgèdè tí wọ́n gbọ́dọ̀ ṣe. ìyẹn ló jẹ́ ilé tó kárí gbogbo ìlú Ìgèdè. kí ni nǹkan tí ìlú Ìgèdè fi ń ṣe ọrọ̀ ajé tó jẹ́ nǹkan tó máa ń tà dáadáa tí ó máa mú owó wá tó jẹ́ gẹ́gẹ́ bí ọrọ̀ ajé ìlú Ìgèdè. ọrọ̀ ajé ìlú Ìgèdè ẹ̀kíní ni àgbẹ̀ ṣíṣe. nínú àgbẹ̀ ṣíṣe yẹn ni nǹkan bí àgbàdo nǹkan bí iṣu àti obì. obì yẹn jẹ́ pàtàkì kó ṣe pé àwọn Ìjẹ̀bú wá bí àwọn Ìgbò ń wá bí kàn yá irobì. kòkò ọjà bá ti kú ọ̀la àwọn ti débí. so àwọn sì ra obì ṣùgbọ́n obì yẹn ọ̀rọ̀ ti tòmátò ó ti mú káwọn mìíràn kan pa obì tó ti fún wọn ní nǹkan. ní owó tẹ́lẹ̀ wọ́n pa tì. lílùgbà ọ̀gbẹ́lẹ̀ gidi àgbóná sínú igbó. gbogbo àjò lọ obì wọ̀nyí á sì kú torí obì ò fẹ́ iná rárá bí iná ra aṣá á kú. so kò jẹ́ ká lóbì bíi tàtijọ́. bíi tàtijọ́ mọ́. látijọ́ lágbègbè yìí kò sí ìlú tó lóbì tó wà. kábíyèsí àwọn ìlú wo lẹ bá pààlà. àbá Ìyìn àbá Sàlà àbá Ìlàwẹ̀ Sàlà àbá Arámọkọ Sàlà. àwọn tá a tún bá Sàlà tán jìnnà sí wa ẹ̀rẹ̀jẹ̀yàn
ẹ̀rìjẹyàn àdó àjọṣàgbẹ̀. kábíyèsí ǹjẹ́ ó ti ní ìlú kan tí ẹ ti jẹ ní ìfàǹfà bí ìjà ààlàrí nípínlẹ̀ Èkìtì? àwa àti láwẹ̀ àjà. ṣó ti yanjú àbí ó ṣì wà bẹ́ẹ̀? àti yanjú rẹ̀. tó jẹ́ pé oníkálukú ti mọ ìtàlà rẹ̀ dé dúró. àti yanjú rẹ̀. ibi ni mo gbúdọ̀ kù dé o ibi ni mi gbúdọ̀ kọjá o. 1963 níjà náà ti wáyé. níjà náà wáyé. 1963. 1963 ni. kábíyèsí ǹjẹ́ ó ní àwọn kan tí ẹ ṣèrò pé ó yẹ kí Ìgèdè ti ní tí ò tí ì ní tẹ̀ ń wojú ìjọba fún? nǹkan tá à ń wojú ìjọba sí ọ̀rọ̀ òṣèlú ó ṣe pàtàkì torí pé òun ni ráyè rè mú lọ́lá kàn ń lóríṣiríṣi àwọn kan bá ṣe aṣáájú yẹn ọ̀dọ̀ ọlọ́rọ̀ àfẹ̀yí tí ò bá mọ̀ owó ná kìkì ohun tá a gbé sí ìlú ẹ̀ á mú kí ìlú náà kó lágbára sí. ǹjẹ́ àwọn ọmọ ìlú Ìgèdè tí wọ́n ń bẹ lẹ́yìn odi tí orí ti ṣẹ́gi ọlà fún tí wọ́n ti lọ́lá tí wọ́n ti rí jẹṣẹ́kù ǹjẹ́ wọ́n máa ń ní ọwọ́ sí ìdàgbàsókè ìlú Ìgèdè ṣé wọ́n ṣe dáadáa sí i? wọ́n á ní ọwọ́ sí báyìí ìyẹn ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ń ṣe dáadáa. ayé àtijọ́ ẹ̀rù bà án láti wá sílé ẹ̀rù bà án láti fi hàn wí ọ̀hún lówó ṣùgbọ́n nísìnyí a ti sọ fún wọn pé kàn má bẹ̀rù pé kò sí irú ẹ̀ mọ́. kábíyèsí kí ni ìmọ̀ràn yín ní ṣókí fún gbogbo ọmọ ìlú Ìgèdè nílé lóko àti àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì lápapọ̀? màá fi ìlú kan ṣe àpèjúwe. màá fẹ́ kí àwọn ọmọ Ìgèdè kan nífẹ̀ẹ́ síra bíi ti ìlú ibi tí agboolé ìyá mi ti wá. ìlú wo nìyẹn? Ẹ̀fọ̀n náà ti wá. Ẹ̀fọ̀n aláàyè. Ẹ̀fọ̀n aláàyè. Ẹ̀fọ̀n aláàyè ọmọ lókè ló mọ̀ kéegun òkè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdọ́ta ìdúlé àwọn ẹ̀fọ̀n kú mọ́yé. ìpẹ̀lẹ́ o ẹ̀fọ̀n ọmọ èso kóròmù. kábíyèsí wọ́n fi ìlú náà wọ́n fi ṣe àpèjúwe o. aláàyè tó kọjá lọ yẹn nígbà tó joyè ó wá sí agboolé ìyá mi tó wá kí wọn níbẹ̀. so ìyẹn mo ti wà lọ́mọ kékeré nígbà yẹn ṣùgbọ́n ó dá mi lójú. so ọ̀kan náà la jọ jẹ́. oríkì ilé ìyá mi báyìí ẹ̀fọ̀n láti wà lọ́ra oríkì. lára oríkì. tán bá ń kí ìyá mi. kábíyèsí kí nìdí tẹ́ fi ń fi ìlú Ẹ̀fọ̀n ṣe àpèjúwe fún ìlú Ìgèdè? ìdí tí mo fi ṣe àpèjúwe ni pé wọ́n ní ìrẹ́pọ̀ ara nílùú Ẹ̀fọ̀n. nílùú Ẹ̀fọ̀n wọ́n máa ń sowọ́pọ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. wọ́n gbọ́ tọ́ra dáadáa. ìyẹn nílùú Ẹ̀fọ̀n aláàyè. nílùú Ẹ̀fọ̀n wọ́n gbọ́ tọ́ra dáadáa. so èmi sì fẹ́ kí Ìgèdè kó rí bẹ́ẹ̀. kí wọ́n fi ìlú Ẹ̀fọ̀n aláàyè kan fi ṣe àpẹẹrẹ. kan fi ṣe àpẹẹrẹ. kábíyèsí ẹ súre fún gbogbo àwọn ọmọ ìlú Ìgèdè nílé lóko lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà torí pé ẹnu ẹ̀yin àgbà lóbi ti ń gbó ẹnu yín lè dùmarè sí fàṣẹ sí. ṣáájú náà mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó wà pẹ̀lú mi títí di mo ṣe wà yìí. yóò sì túbọ̀ wà pẹ̀lú yín kábíyèsí. mo sì tún bẹ Ọlọ́run kó túbọ̀ wà pẹ̀lú mi. àdúrà mi sí gbogbo ọmọ Ìgèdè nílé lóko nírìn ọjà níbi gbogbo tán bá wà kí Ọlọ́run kó dáàbò bò wọ́n. àmín. àṣìṣe kankan kó má yọ sí ẹnikẹ́ni nínú. mo bẹ Ọlọ́run pé kó mú wọn gbéra sókè sí. àmín. kí ọwọ́ wọn kó lè tẹ ohun tí ó túbọ̀ gbé Ìgèdè sókè. àmín. ohun tí ó túbọ̀ gbé Ìgèdè sókè yẹn ọ̀rọ̀ òṣèlú wà lára rẹ̀ o. bẹ́ẹ̀ náà ni àwọn mìíràn kan wà níbi iṣẹ́ bóyá ìdálẹ̀ náà ti wá lórílẹ̀‐èdè mìíràn tóun jẹ́ bíi adarí kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn. àmín. kí iṣẹ́ wọn kó túnbọ̀ máa mókè. àmín àṣẹ. kan dẹni ńlá. àmín àṣẹ. kan dẹni tó tóbi. àmín àṣẹ. tó jẹ́ pé gbogbo ayé á mọ̀ wọ́n. àmín àṣẹ. gbogbo àwọn tó wà nílé ìwé nísìnyí Ọlọ́run á jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ yege. àṣẹ. kí Èdùmàrè
kókó sí ọkàn wọn kí wọ́n má ṣàṣìṣe kí wọ́n dẹni pàtàkì. àwọn mìíràn wà ó tó ṣe pé ọtí ni wọ́n mú káàkiri. tọfà kólòs. kí Ọlọ́run kó yí wọn padà àmín o. kí wọ́n lè dẹni gidi. àṣẹ Èdùmàrè. kí ọtí kó má wọ wọn mọ́lẹ̀. àmín o. torí ẹni tó bá ti ń mutí tó fi ṣe iṣẹ́ ẹ̀ tó yìn láàyò. kì í tẹ́gbẹ́ kì í tẹ́gbẹ́ rédèrèdè ló sì ń gbẹ̀yìn ẹni tó ń mu àmujù. Ọlọ́run á wo ọkàn gbogbo wọn. Ọlọ́run á bùkún gbogbo àwọn ọmọ wa. à máa lọ rí à máa bọ̀ rí rere á máa pàdé wọn. ọwọ́ wọn á mú rere. ayọ̀ á kún ọkàn wọn. ohun tó yẹ wọ́n tó sì yẹ Ọlọ́run á máa ṣe fún wọn. a sì rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ní kò ní rí bẹ́ẹ̀ orí ọ̀rá rẹ̀ láàfin dé. à máa lọ rí o. àwọn tí ń ṣàgbẹ̀ à ń ṣe láṣẹ jèrè. nítorí kéèyàn bá ṣàgbẹ̀ dáadáa láyé sí ọmọ à ní ju àwọn akọ̀wé. bẹ́ẹ̀ni. a lé ojú àwọn akọ̀wé ọ̀gá jù níjọba. gbogbo wọ̀nyí lọ́lọ́run á bá gbé dìde. kéèyàn bá kàwé tán ó lè ṣàgbẹ̀. tó bá ṣe lọ́nà tó tọ́ àgbẹ̀ tẹ̀rẹ̀ á yàtọ̀. ẹ wá wo ọkùnrin Adó yìí nígbà tó kọ́ hospital dé lásán ó tún yá ń gbẹ oríṣiríṣi nǹkan. Afẹ́ Babalọ́lá. Afẹ́ Babalọ́lá ó ń gbẹ oríṣiríṣi nǹkan so tó sì tún rówó ń bẹ̀. bẹ́ẹ̀ lọ́ọ̀yà tó gbórí ni. so Ọlọ́run Olódùmarè a gbé àwọn ọmọ wa dìde o. ipò tán bá bọ́ sí Ọlọ́run á jẹ́ kan ṣe láṣeyege. kábíyèsí ẹ dákun mo ní ìbéèrè kan kékeré tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí n tó yọ̀ǹda yín kábíyèsí. bí Ọlọ́run ṣe fi ọjọ́ orí kẹyìn tó tẹ́ dàgbà tẹ́ ti súnmọ́ 100 ọdún yìí bẹ́ẹ̀ náà lẹ ṣì ń dán a rí pé ṣì ń dán bíi ayanú ṣáláńgá. ohùn yín dúró kékéké ẹ̀yin fúnra yín lẹ́rìn láì mọ́pa láì tẹ̀ kábíyèsí kí làṣírí ẹwà yín ibo lẹ ti dàgbà pàtẹ́lẹ̀ tẹ̀ ń lò. mo fẹ́ sọ̀rọ̀ ìjìnlẹ̀ kan fún yín tẹ́nikẹ́ni ò mọ̀. àwọn tó bá ń sá fún wàhálà wọ́n lè má tó bó ti yẹ kan tó. tán ò fẹ́ wàhálà. tí wọ́n fẹ́ wàhálà rárá tó kàn fẹ́ máa dúró kó ṣáà máa gbádùn. kàn máa gbádùn kí wọ́n máa dúró sínú máa jẹun tó tóbi tó dídùn tètè. kọ́ bá rí obìnrin bíi 10. láì fìkìfáká. ṣùgbọ́n tó bá ti mọ̀ ọ́n ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ò fi wọ́dúwọ́dú ṣe. tí ò fi ṣe ohun tó lè bá níjà tí ò kọjú sí. torí iyán tá à ń jẹ yìí tí èèyàn bá jẹ jù bó ṣe yẹ lọ kò tó ń jẹ àdàmú ẹ̀ ó lè má tọ́jọ́. ohun tá à ń mú yìí béèyàn bá ń mú jù ó lè má tọ́jọ́ kó bá réwé tó dáa tó bá gbó mu. òmíràn ó lè ṣe ẹmu náà máa fi gbó wàá mú òmíràn ó lè jómi lásán lọ àfi gbó wàá mú. èèyàn tún lè rí bí àṣejẹ tí ó jẹ ní kòkò lórí odó. èyí kàn mú kọ kọ mú kò ṣe kété yẹn ni yo ṣùgbọ́n kò ṣe kété yẹn ni kò bá ti ṣe jù nípa èyí tí kò lọ́n fún wa ó ní ká ní ìyàwó kan ṣoṣo ìyẹn ìyàwó tó bá fi yàn lọ́kàn balẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ yàn ti ní 2 tàbí 3 tó bá ti mú ṣeéṣe yóò ṣe ó lè má yọ lẹ́nu. àyà mi padà wá gbọ́. torí náà gbogbo nǹkan wọ̀nyẹn náà ló mú yàn dàgbà kíákíá. kábíyèsí ìrírí ló ń jẹ́ àgbà. ǹjẹ́ ti lọ́jọ́ kan tó ti bà yín nínú jẹ́ rí àbí nǹkan kan tó bà yín nínú jẹ́ rí àti wípé ọjọ́ wo nínú yín dùn jùlọ rí láyé. àárín ìgbà tí inú bí mi tí inú mi dùn ẹni tí mo ń gbọ́dọ̀ ó bá mi jà. kẹ́ ẹ tó jọba ń gbà nù. mẹ́tì jọba mo ti yún léèwé nígbà yẹn mo ń gbọ́dọ̀ rẹ̀ ó ní kí n kó nǹkan wá sílé
bí mo ṣe lè rú mo rú wá n ò kó tán. Nígbà tá a dóko lọ́jọ́ kejì ó bá mi wí àṣẹ n kò rí ní mẹ́ẹ̀ẹ́ orí òun ló fi bá mi wí bẹ́ẹ̀. ó ti rí ọjọ́ iwájú kò ṣe fẹ́ wá. ó ti rí i pé bóyá yẹn mo fi ń hùwà tí mo fi ṣe nǹkan. àbí ṣe nǹkan tó fẹ́ kẹ́ ẹ ṣe. mo sunkún tó ga. ó wá jọjọ́ tẹ́ ẹ lè gbàgbé láyé. ó délé ó lọ sọ fún ìyá mi pé mo máa sọkún lé ní púpọ̀. ìyá mi wá béèrè lọ́wọ́ mi mo sọ fún pé nǹkan tó sọ fún mi mi ì ṣe ni bẹ́ẹ̀. mi ì ṣe ni bẹ́ẹ̀ rárá. so èmi rò pé ohun tara rẹ̀ ni màá jogún. ohun tara rẹ̀ ni màá jogún. ìyẹn bí mi nínú ọ̀nì tó bá jogún ológun olè ní. so mo sún kíá ni mo ra gọlọ lẹ́kọ̀ọ́ sọ fún ìyá mi. ọjọ́ wo nínú yín dùn jùlọ láyé tẹ̀lé gbàgbé. ti ọjọ́ kìíní dùn ní ó yeye. èyí kò ṣe pàtàkì jùlọ. mo lè sọ pé ìjọ ọmọ kọ́kọ́ bímọ. ọjọ́ tẹ bímọ àkọ́kọ́. inú mi dùn. kò bá ti sọ ọmọ àkọ́kọ́ nígbà yẹn ọjà náà la máa ń pè. ọjà. ó lórúkọ mìíràn ṣùgbọ́n ọjà yẹn ó gbọ́dọ̀ wà nínú orúkọ àkọ́bí. ó wà lórúkọ ọjà ọba. ó tún kù kan ti ara mo ti gbàgbé ti ara yẹn. oníṣẹ́ kẹta orúkọ tá a máa ń fún orúkọ tadó náà. ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ọjà yẹn orúkọ tadó ni àti ọba orúkọ tadó náà ni. ti ara yẹn ni ọkàn mi fò torí ti ara yẹn. ó gbọ́dọ̀ wà nínú orúkọ tí. láti torí kíni ibẹ̀ ni ìyá bàbá ńlá wa ló ti ṣẹ̀ wá. ó ti ṣẹ̀ wá kì í fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kò bí àbá wa síbẹ̀. Bàbá wa ibẹ̀ náà bí sí. nígbà tí wọ́n bí èyí rẹ̀ lọ sí ara ya bàbá rẹ̀ ṣe ọdún ní dákun bọ́ ẹ̀bọ̀ ní òbí mu kò dákun dúró kò bí sígbé. sílùú gèdè mi. ìnírì gbébé torí ọmọkùnrin kan bá ti bí wọ́n gbọ́dọ̀ gbé lọ sí ààfin. tó bá ti lè bí síta tí ń ṣe inú ààfin náà bí sí. ẹ náà gbọ́dọ̀ bí sáàfin. wọ́n bí mọ́ sáàfin. láyé àtijọ́ torí kì í ṣe àjọkùnrin àní jẹ̀bi síbẹ̀. a lọ sí àjáde ilé kan wà lódò ayé níbí kò ṣe pé ọkọ ọmọrin bá ti olórí bá ti lóyún. bóyá ilé lọ tún lè yí rẹ̀ tàbí ilé bàbá rẹ̀ pé kẹ̀kàn gbé bẹ̀ ẹnikẹ́ni yóò lè wá ṣe ìtọ́jú rẹ̀ lébẹ̀ kọ́ bá bí. ṣùgbọ́n akọ yẹn wọ́n gbọ́dọ̀ bí sáàfin láyé àtijọ́. so kábíyèsí ẹ pẹ́ fún wa ọjọ́ yín ó dalẹ̀ gbogbo ìgbà tó kù tẹ́ lò ní gbèsè ayé yín ẹ ní fàìsàn ló bá kábíyèsí adé yóò pẹ́ lórí yín bàtà yóò pẹ́ lẹ́sẹ̀ ẹṣin ọba yóò jókòó pẹ́ kábíyèsí bá a ṣe ń fi yín ẹ̀ láyọ̀ àtàlàáfíà bá ayọ̀ látún wá padà wá bá yín kábíyèsí nǹkan ò ní ṣe yín fún wa ẹ sọ pé kábíyèsí o. ìyókùn orin káàbọ̀. ṣókí lọ́bẹ̀ oge ẹni tí ó tàn ó di dandan kó nítàn torí pé ìtàn ni máa ń tan ẹ̀dá kò sí ìlú kan tàbí ìṣẹ̀dá kan tí ò nítàn tó tàn wọ́n ìtàn tó tan ìlú ìṣẹ̀ǹbáyé tá a mọ̀ sí ìlú Ìgèdè-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì náà lẹ ti láǹfààní láti gbọ́ lẹ́nu kábíyèsí wa ọba àlàyé kẹ́mi wọn gò fún wa bẹ́ẹ̀ ṣe láǹfààní láti wo ètò ẹ máa subscribe sórí YouTube channel wa ẹ dẹ̀ máa tan notification button yín sílẹ̀ láti lè máa láǹfààní láti lè máa gba message lórí àwọn ètò wa tó ń kù tó ń bọ̀ lọ́nà remi Olúgbadé olúọmọ ló kọ tẹ́mi jẹ́ lórí aṣọ́nà pẹ̀tún tàbí chief executive ọmọ ilé aláṣà CEO tí dìgbà míì yàtọ̀ láǹfààní láti pàdé lórúkọ gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tá a tún yọjọ́ tẹ̀ní ẹ jẹ́ kí n máa sọ pé ìpàdé wa kò ṣe wọ̀ bí ọjọ́rọ̀ bye for now.
tán. Olúọmọ Federation. A round of applause.